Ẹ kú ojúmọ́ ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa wo fọ́nrán tí mo ń ṣe ní dédé àsìkò yìí. Ṣé àlàáfíà la wà? Ẹbí ń kọ́, ara ń kọ́, iṣẹ́ ń kọ́. Orúkọ mi ò tí ì yí padà, Olúayé. Lénìí mo wá láti wá sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórí social media tí mo rò pé kó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, pàápàá jùlọ lórí àwọn àfáà, lórí àwọn tó yẹ kán jẹ́ àlìú làmọ́hù. Mo gbà fún yín, mo gbà fáàfáà torí mùsùlùmí lèmi náà, mùsùlùmí dáadáa òun ni mí. Mo dẹ̀ gbà fáàfáà àwọn àfáà tọ́lọ́run fún ní àǹfààní láti máa jẹ́ kó máa sà kó máa jẹ́, àwọn àfáà tọ́lọ́run fún láǹfààní láti jẹ́ kó máa pè òun tó wọn lọ́run sì ń dá wọn lóhùn. Kì wá ń ṣe gbogbo àwọn àfáà ní ọ̀rọ̀ mi ló wá lọ fún, torí àwọn àfáà dáadáa wà. Mo mọ àwọn àfáà dáadáa. Alhaji Ọlákéwú níjẹ̀bú Òde, ọmọ wọn ní ìràgbìjì olókè méjì takọtabo, àwọn àfáà dáadáa ni wọ́n. Mo mọ Alhaji Ismail Ọlákúnlé nílùú Èkó ní Kétu, àfáà dáadáa náà ni wọ́n. Àwọn yẹn kì í lo social media bó ti wù wọ́n. Àwọn méjì tí mo dárúkọ mo mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àfáà. Tẹ́ bá send message wọn lórí WhatsApp wọ́n lè má dáhùn papọ̀, wọn ò ráyè. Ṣùgbọ́n àwọn àfáà tí mo wá ń direct ọ̀rọ̀ mi sí lóòrọ̀ yìí, àwọn àfáà kan tí wọ́n ti sọra wọn di social media bloggers ṣùgbọ́n tó pe àwọn ní àfáà, pàápàá jùlọ àwọn àfáà tó mọ́rọ̀ King Wasiu Ayinde Marshal sẹ́nu, K1 the ultimate. Èmi wọ̀ láti wá ṣe olùgbèjà fún Wasiu Ayinde o, ṣùgbọ́n tójú bá ń ṣe pin a ní láti máa fi hàn ojú. Wọ́n gbé fọ́nrán kọjá ilẹ̀ níjọ́ mẹ́ta yìí níbi tí K1 tó tán ti ń kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Wọ́n ní Wasiu Ayinde wọ́n ló kí wọn lórí ìdúró, ó nawọ́ sí wọn. Tí Wasiu Ayinde bá kí Ọ̀jájá ọba Ẹniìtàn Ògúnwùsì lórí ìdúró, kí ni ti àwọn àfáà ń bẹ̀ náà? Ẹ wá ní ẹ̀yin ńkọ́, ẹ̀yin àfáà ńkọ́ o. Wọ́n ní kẹ́yìn máa dọ̀bálẹ̀ fáwọn ọba, ẹ̀yin ńkọ́ ẹ̀lẹ́ láíláí dọ̀bálẹ̀ fọba. Ẹ̀yin àfáà tí mò ń dá ìtọ̀rọ̀ mi sí ẹ mọ́ra yín omi ìfẹ́ dárúkọ ni. Ẹ̀yin tẹ́ sọ tẹ́ mọ́rọ̀ Wasiu Ayinde mẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Tọ́ba tẹ́yìn bá ti tó bẹ́ẹ̀, ẹ lọ sí ààfin Aláàfin Ọ̀yọ́, àbí kẹ́ ẹ lọ sí ààfin Àwùjalẹ̀, àbí kẹ́ ẹ lọ sí ààfin ọba Ẹniìtàn Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ tèní. Ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀ni dọ̀bálẹ̀ kọba, kẹ́ lórí ìdúró lẹ fẹ́ kí ọba tiyín. Nítorí yín bá ti rí ń bẹ̀ ẹ faramọ́. Ẹ̀yin àfáà ilẹ̀ ọkọ ní social media ẹ láraàmù ni. Ó wá yà mí lẹ́nu ni pé ní ìsìn ẹ̀yin àfáà gan fóònù tó wá expensive jù ẹ̀yin lẹ́ ń lò jù. Ẹ dẹ̀ láraàmù ni. Ẹ̀yin àfáà blogger ni mo bá mi yìn direct ọ̀rọ̀ mi sí gbogbo àfáà, àwọn àfáà gidi wà, àwọn nínú wọn mo ti kọ́kọ́ dárúkọ bí mo ṣe bẹ̀rẹ̀ ètò yìí. Ẹni social media ẹ láraàmù ni. Social media ilẹ̀ yín wà lórí ẹ̀ 247. Àwọn tá a jẹ́ blogger tá à ń sọ̀rọ̀ lọ́tún lósì gan, a sọ̀rọ̀ tó yín, a bàyànjẹ́ tó yín, bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tí yín kẹ́ ń bẹ lára yín. Ẹ wá mú Wasiu Ayinde ẹ wá sọ́ di igi ìta yín. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Lọ́jọ́ sí tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ṣe tòkú ìyá wọn, bẹ́ẹ̀ ṣe sọ wọ́n di aṣọ nulẹ̀ tẹ́ fi ń nuwọ́ nìyẹn, ṣùgbọ́n Ọlọ́run padà gbé wọn lékè yín. Níbo lẹ́yìn wà léni, níbo ni Ayinde Wasiu wà léni? Àdúpẹ́ fọlọ́run lórí yẹn. Lórí ilé ìtẹ́wá ń sọ yìí, ẹ láyìndé Wasiu ẹni wọ́n dúró wọn kí ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀nìrìṣà. Ṣé ẹ mọ́jọ́ tí Ayinde Wasiu àti Ọ̀nìrìṣà ti jọ wà ní? Gbogbo ẹ̀ náà kéré irọ́ la bá ń bẹ̀. Ẹ̀yin tèmi, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fans Fuji pátápátá, tẹ́ jẹ́ olólùfẹ́ Fuji pátápátá, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ King Dr. Wasiu Ayinde Marshal, mo fẹ́ kẹ́ bá mi share fọ́nrán yìí kó káàkiri àgbáyé, because ibi tí ẹnu dé ẹsẹ̀ lè má débẹ̀. Mo fẹ́ fídíò mi, mo fẹ́ kó go viral, ẹ jọ̀ọ́ bá mi share ẹ jẹ́ kó lọ fà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kó lọ fà, ẹ jọ̀ọ́. Màá play fídíò kan ibi tí Wasiu Ayinde ti ń kí Ọ̀nìrìṣà lórí stage. Màá play fún yín kẹ́ wá wò yàtọ̀ ẹ̀ sí ètò gbé jáde tó fi hàn yín. Ètò fi hàn yín yẹn òfegè ni ibi tó fẹ́ kẹ́ rí lẹ́rí, ibi tí Wasiu Ayinde tó ti ń kí Ọọ̀ni, tó ti ń kí wọn pẹ̀lú àpọ́nlé tàpọ́nlé tó ti ń kí wọn respectfully. Màá play ẹ̀ fún yín sìn, ó yẹ ẹ wò bẹ̀. Àwa kì í ní ìsọ̀rọ̀. Àwa kì í ní ìsọ̀rọ̀. Àkàndé Ògúnwùsì. Àkàndé Ògúnwùsì.
ẹ káàbọ̀ padà ṣe bí Wasiu Ayinde ṣe kí Ọọ̀ni ìrìṣà kí lè wá fẹ́ gbà ń bẹ̀ ẹ wá gbé tó ti dúró tó ti ń kí Ọọ̀ni ṣé ìṣẹ́jú lẹ fẹ́ kí Wasiu Ayinde kó máa dọ̀bálẹ̀ fún Ọọ̀ni ìrìṣà ni Wasiu Ayinde at 68 Wasiu Ayinde fẹ́ lọ pé 70 years ẹ̀yin tẹ̀ tí ìjọ ọmọ 30 something years 40 years lọ àmọ́ irú ìgbéraga tó wà lára ẹ̀yin àáfàá blogger yìí mò ń la àwọn àáfàá tó jẹ́ bloggers àmọ́ irú ìgbéraga tó wà lára yín ṣèbá ẹ̀ lẹ́sọ̀ pé èèyàn lè dọ̀bálẹ̀ fọba yẹn ṣèbé èèyàn ní ṣáná bíi nìyí ni ẹ kì í ṣe wàlíì náà èèyàn ẹlẹ́wọ̀n ara ní ẹ̀kọ́ ló ka kéw kò ní kẹ́ má fún àwọn tí àpọ̀nlé tọ́sí kẹ́ má fún lápọ̀nlé ẹ mọ́ Wasiu Ayinde kúrò lẹ́nu ẹ jọ̀ọ́ tí yín sì ń bẹ lára yín rẹpẹtẹ ṣùgbọ́n láì lórí social media yẹn bẹ́ẹ̀ ṣe yẹ̀yà ara yín káàkiri Wasiu Ayinde kì í ṣe ní àrífín o ẹ lọ jáwọ́ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín kéré tẹ́ bá ti lọ kí ẹ ti jáde ó tiẹ̀ nìkan ládùúgbò mi ń bẹ̀ yẹn ojú wa náà ṣe bíi ó kéré jù màgbà tọdún 9 lọ́wọ́ ẹ̀ ó ti kéwú jáde èsì ó máa náwó sí mi alpha nílé ayé rẹ jọ mo fọlọ́n bá bẹ́ẹ̀ tí kíkí bá ṣe kíkó kí mi tí kíkó bá ṣe kí má kí mi èmi àti àkíṣe sàwáwù ọdún 7 sí 9 ni mo gbà lọ́wọ́ ẹ̀ kí wọ́n fẹ́ fa alpha tó pọ̀ tí kò ń gbọ́jọ́ tí mú tẹ̀sí bí kan dání so tí yín pọ̀ gan ẹ̀yin àfa bloggers yìí wọ́n yín pọ̀ ẹ lọ jáwọ́ ńbẹ̀ àwọn àfa gidi ẹ má bà àwọn àfa lórúkọ jẹ́ ẹ má bà àwa mùsùlùmí lórúkọ jẹ́ ẹ yé lé àwọn èèyàn kúrò nú ẹ̀sìn mùsùlùmí èmi kì í dá sọ́rọ̀ ẹ̀sìn o ṣùgbọ́n tí yín ti wá fẹ́ pọ̀ jù lẹ́kìn pàkíyèsí yín sí ẹ fi Wasiu Ayinde ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ àwọn àfa gidi wọn kì í lásìkò láti wá sórí social media ní ìṣẹ́jú ẹ ṣe orúkọ mi ò tí ì padà olólùfẹ́ yín olú ayé wọn kò wá fẹ́ yìí kìlọ̀ fáwọn àfà oníwọ̀n ẹ fi Wasiu Ayinde lọ́rùn sílẹ̀ ó kí Ọọ̀ni ìrìṣà dáadáa ẹni àpọ́nlé ni Wasiu Ayinde táwọn èèyàn ń ṣàpọ́nlé fún ẹni àpọ́nlé Wasiu Ayinde tó tún ṣàpọ́nlé fáwọn tápọ́nlé tọ́ sí ẹ ṣé o I love you all.